lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tí ń láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Bí ọ̀rọ̀ bá ṣe rí ni ká ṣe sọ, òdodo sì ní pé méjì ẹ̀ ọ̀kan náà ni ó jẹ́. Wọ́n send fídíò tí Kútùbù àbí nǹkan tó ṣe wọn ló ṣe láìpẹ́ náà ni mo ní láti clarify nǹkan kékeré kan bẹ́ẹ̀. Mo tún sọ lẹ́ẹ̀kan sí pé aláìlẹ́kọ̀ọ́ ni ọ́. Tọ́ máa sọ fún yàn pé lágbájá yìí ò lẹ́kọ̀ọ́ àbó lẹ́kọ̀ọ́ díẹ̀, kò sí ti ń jẹ́ pé yàn lẹ́kọ̀ọ́ díẹ̀, kò ní rárá náà ni. Ìkànnù àwọn àfá àgbà kan lálejò kan bá lálejò. Nígbà tí àlejò náà dé, àfá àgbà náà sọ fún gbogbo àwọn èèyàn pé istakbaltu dayfan bil ams. Mo gba àlejò mi kan lánàá, mo sì fẹ́ kí gbogbo yín wá bá mi kí. Àwọn aráàlú, àwọn ọ̀rẹ́ wọn wá kí àlejò náà. Nígbà tí ilẹ̀ ṣú, àlejò wọ yàrá tí ó sùn lọ, àfá náà gba yàrá rẹ̀ lọ. Ìgbà tó dárin òru, àlejò bá lọ kanlẹ̀kùn àfá. Ìyẹn ni ṣé ò sí sáà kí lẹ fẹ́? Àwọn ní kò sí nǹkan kan mú kan orun òkun mi ni, mo jẹ́ kájọ jókòó kájọ mọ́ sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mọ́mí wa Gloria. Naam, wọ́n wá bẹ̀rẹ̀ sí rojọ́. Wọ́n wá rojọ́ ń fa títí tílẹ̀ fi mọ́ wọn sùn mọ́. Nígbà tílẹ̀ mọ́, òun bá gbé báàgì rẹ̀, ìyẹn àlejò. Ó bá padà sí bẹ́ẹ̀zẹ̀. Gbogbo àwọn aráàlú, àwọn àfáà tó kù tí wọ́n wá kí àlejò ńgbà tá àlejò dé, wọ́n wá bá arákùnrin náà, a ní ká tún wá kí yín láàárọ̀ yìí ni o. Àlejò yín kọ́, ó ní wọ́n ṣe lọ kó pẹ́ yìí náà jí lọ. Wọ́n wá ń bi àfáà náà lè rí pé àlejò yín tó wà ìkílẹ̀ rí sí màrá yùkùnbí, kí ni ìròyìn sí? Wọ́n bi àfáà náà lè rí. Ó ní innahu la alimun, ó ló ní mímọ̀ ní lóòótọ́ o, àmọ́ ilmuhu aktharu min adabi. Ó ní ìmọ̀ ẹ̀ kan pọ̀ ju ẹ̀kọ́ ẹ̀ lọ ni. Ó ló nímọ̀ ẹ̀ rí pé kò ṣe nǹkan rò pé ó nímọ̀ àmọ́ kò lẹ́kọ̀ọ́. Sàrọ̀ máa ní alágbájá yìí ò lẹ́kọ̀ọ́, kò ní nǹkan kan náà ni. Mo tún sọ lẹ́ẹ̀kan sí pé lẹ́kọ̀ọ́, òdodo ọ̀rọ̀ tó wà mẹ́ni ẹ̀ tí mi dẹ̀ ní sọ pé mi sọ bẹ́ẹ̀ mọ́. Lẹ́kọ̀ọ́, ó ní kí n má fún ẹ nímọ̀ràn. Báwo mo ṣe ní fún ẹ nímọ̀ràn? Níjọ́ tó ní mo pè é yẹn fúnra ẹ náà ló sọ pé mo mọ̀ pé ń rìkọ́ọ̀dù mi, mo ní bẹ́ẹ̀ ni ń rìkọ́ọ̀dù ẹ torí irú nǹkan báyìí ni. Òdẹ̀ sí ń tẹ́jọ́ ẹ̀ ń pè ẹjọ́ náà ni pé Ọlọ́run fúnra rẹ̀ gan yuhazzirukumullahu nafsa. Òun gangan máa ń kìlọ̀ fún yàn kó tó bá yàn jà ni. Ó sọ ní Al-Qur'ani, ó ní àní jálù ìlú kan, a kọ́kọ́ rán òjíṣẹ́ sí wọn náà o, lọ kìlọ̀ fún wọn o, tí àwọ̀ Ọlọ́run bá jálù wọn ní láìkí ara wọn. Pípẹ́ tí mo pè ọjọ́ náà pé ìkìlọ̀ pé kí ló dé tí gbogbo adẹ̀ sọ̀rọ̀ pé a bí 5 minutes la fi sọ̀rọ̀. A sọ lórí ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ tó wà l'Abuja. Ìwọ gangan ló sọ sínú ọ́díò yẹn pé níjọ́ tẹ pàdé Mẹ́kà pẹ̀lú ọmọ burúkú tó ń pè ní Al-Yakin yẹn, oníwọ̀ gangan ó wà nú ẹni tó kojú ẹ̀ pé irú dáwà òṣèwò lẹ́ ń ṣe tẹ́ mọ bú àwọn èèyàn tẹ́ mọ oníwọ̀ gan kojú ẹ̀ tó yẹ sí pé gbogbo àwọn tó wà ń bẹ́ ìjọ náà wọ́n fẹ́ lè bá yín dá sí i. Tí ń já sí pé ìwọ náà ò fara mọ́ irú jákujàku yẹn. Dédé yẹn ni mo wá ní kí ìwọ náà má ṣe. Mọ̀ yẹn ni mò ń kìlọ̀ fún ẹjọ́ náà. Kì í ṣe pé mò ń pè ẹ́ lórí fóònù láti bọ̀ dá nǹkan kan papọ̀ láà.
gẹ́gẹ́ bí mùsùlùmí kanasihatil muslim li akhil muslim gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ ṣe wáàsí fún mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ pé má jìn sí kòtò má kò sí agálà o ṣọ́ra rẹ̀ o nọ́mà tí wọ́n náà bá rí àkíyèsí tó lè pè mí sí kò sábúrú mbẹ̀ ìyẹn lèmi ṣe ń jọ́ náà mo kìlọ̀ lágbájá kí ló tiẹ̀ máa ń ṣe báyìí ná kí ló tí ọ̀pọ̀lọpọ̀ yóò lẹ́kọ̀ọ́ tẹ́ máa bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ ń jọ́ náà nìyẹn ó dẹ̀ sọ tó yí ẹ ń jọ́ náà tí wọ́n náà bá ní voice yẹn lọ́wọ́ play ẹ̀. Hello. Ami yàlla inshallah èmi náà mo wà lórí live video ẹ ṣeun tí wọn náà bá ní tó fẹ́ pè mí sákèésí wọn náà pé n tí mò ń sọ́njọ́ náà ni pé gbogbo ohun tẹ́ ń sọ yìí pẹ̀lẹ́ lákọlábo o lè gbóúnjẹ fún yàn ń sè kó fẹ́ sọ pé òun ò jẹ o lè sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lè ní wàláhì mo ti yóò yàtọ̀ sí mi ò jẹ́ o ṣe mọ̀ pé pẹ̀lẹ́ lákọlábo ó depend lórí bó bá ṣe present tó fẹ́ báyàn sọ lẹ́ni yẹn ó ṣe gbọ́ ló ṣe máa digest ẹ̀ ẹ fẹ́ fún yàn lóúnjẹ ẹ mẹ́gbàá dání ẹ fẹ́ gba tọwọ́ yàn ẹ ní nǹkan míì tẹ́ fẹ́ fún un kò ní jẹ́ kẹ́ rí tọwọ́ ń gbà náà ní tèmi sọ́njọ́ náà nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ sọ láti lè wá sọ pé kinní kan tí àwọn bàbá kì í ṣe pé à ń halẹ̀ o mo mọ tí mo sọ o ọ̀rọ̀ tó bá gbé lẹ́nu mi fact ni ìṣepọ̀ ara rẹ̀ rúksọ̀ ọ̀pọ̀lọpọ̀ rúksọ̀ tí a ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí ká al-muslim man salima al-muslimu sat mùsùlùmí òun náà ni ẹni tí mùsùlùmí kan là lọ́wọ́ ẹ̀ kí la fẹ́ fi ìyà jẹ yín fún ìkìlọ̀ náà láṣẹ fún yín tọ́rọ̀ bá dọ̀rọ̀ lé ẹjọ́ náà òun náà kò sí nǹkan kan níní ẹ lo ẹ̀wọ̀n àní sọ pé kí ìyà jẹ yín níta fẹ́ kàn bá yín ṣe ni pé correctional center ẹ bá wa kìlọ̀ fún ẹ bá wa correct wọn khalas torí ẹlòmíì ń gbẹ tó yẹ pé kò ní gbọ́ràn ẹlòmíì yẹ tekfihil ishara ẹlòmíì tẹ bá ti fọwọ́ sọ pé signal lásán ni ó ti gbọ́ ẹlòmíì yudrọ̀ bil asa àfi kí wọ́n ṣe ná kó tó lè gbọ́ gbàtà ti fẹnu bá yín sọ títí tẹ́ ẹ̀ gbà láṣẹ òkú tọ̀ ẹ̀yin ìjọba náà bá wa dá sí ẹ lè máa bú àwọn bàbá wa ká máa dákẹ́ ẹ lè máa fi wọ́n ta yín ká dákẹ́ àwọn ò ní lajúlẹ̀ kí ẹ̀bà sílámù lẹ́yìn ò bá jẹ́ èmi anaṣàkísí ya mi ní lajúlẹ̀ kí ẹ̀bà ìsìlámù lẹ́yìn ò bá jẹ́ kẹ́ ẹ sọ wá lórúkọ tí kì í ṣe tiwa àwọn tó ń bú ìsìlámù gangan wà ń bẹ̀ tó yẹ pọ́n mu níṣẹ́ lórí TikTok ẹ rí nǹkan kan ṣe sáwọn yẹn gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá kú láàrin wa ó ní bá ṣe lè mánéjì ara wa ó ní bá ṣe lè bára wa sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a dẹ̀ gbọ́ kì í ṣe pẹ̀lú wàhálà ní wàhálà lọ́la òun àhàn gun apá òun nígbà òun níṣe kíni problem ẹ̀ náà Kutubi what is your problem what is your problem mo gbà ẹ́ mọ̀ràn pé kó padà síbi umudatul ahkam rẹ tó ń kà ìwọ náà wojọ́ tó ti ń ka umudatul ahkam sọ ìjọ gbé ètè yẹn 1000 wò wá rí umudatul ahkam rẹ níjọ́ tó ti ń tu sọ ìyẹn 1000 viewers tó nílé rí ẹ̀ àmọ́jọ́ tẹ bá ti blọ́ọ̀gì Markazi tẹ́ ń blọ́ọ̀gì bàbá Mudiru Markazi ìjọ náà lẹ́ni viewers ṣé Ádámọ̀ náà lẹ bú títí tẹ́ fi lọ Mọ́kà mo dẹ̀ sọ lánàá gbogbo ẹni tó kó Mọ́kà yẹn lẹ̀ kò ní ládàá ẹ̀yin tẹ́ lọ Mọ́kà yẹn ní Mọ́kà yẹn ẹ̀ ní ládàá rẹ̀ gbogbo ẹni tó bú Sheikh Ádámọ̀ tí àwọn ọ̀tá kan fi wá òpin káwọn fún ní umura àtẹni tó fún ní umura àtiwọ́ tó fún ní umura ẹ̀jọ́ ní ládàá lọ́dọ̀ Ọlọ́run fashal kò lè rí 500 viewers lórí umudatul ahkam qala rasulullah sallallahu alayhi wa sallam kíní kan àwọn yóò mọ̀ wọ́ báyìí ni kí ló ń wí ìyẹn wá lóore fún ọ ju 50,000 viewers tó ní tó jẹ́ lórí ìbàjẹ́ lórí blogging mọ̀nà àǹtà ó mà bàjẹ́ gan ni o wàláì ò bàjẹ́ gan ni. ẹbí kọ ara kọ àfáà rẹ tó tún kọ ní kéwọn náà tún kọ wọn kọ pé àwọn ò fẹ́ rí ọmọ wọn ṣe conference lé olórí pé látòní lọ o àti yọkù àti yọ yẹn ní akhrajna ismahu àti yorùkọ rẹ kúò nínú
orúkọ ẹni tó jáde nínú ọgbà yìí wọ́n yóò kọ̀ rẹ́ kúrò ń bẹ̀ ìyẹn ò tó bànújẹ́ fún ọ pé àfa wa àgbà tó jẹ́ àfa àti ọmọ kí wọ́n jẹ́ fún baba Mudiu Markaz Lamira tí ò sí iyèméjì ń bẹ̀ tó bá ti bú àfa rẹ ó ti bú àfa rẹ náà nù ọmọ tó wò sùsùn tó gbá bàbá ní baba létí ní tó gbá bàbá rẹ̀ létí lójú àwọn èèyàn tí ó bá pàdé bàbá ní baba ní kọ́nà ó lè gé lórí o bàbá ní baba ní kó má dúró de o. tí kì bá ṣe bàjẹ́ náà Facebook dẹ̀ wá gbọ́lá fún gbogbo yín ẹ̀ wọ́n á nira yín bí nǹkan padà síbi Umdatul Ahkam ẹ̀ mú tún sọ lẹ́ẹ̀kan sí padà síbi Umdatul Ahkam rẹ̀ Durusul Awaliya ibẹ̀ ni ntí ó kàn ń pariwo wọn ń pariwo olódò ni ẹ tọ́ba sọ pé o mọ́ládùá sọ innamal arabiyyatu lisanu wa lugha wa man yatakallam bil arabiyyati fa huwa arabiyyun la yu'tabaru annaka alimun ó lè kàn lé tó bá lè fi ṣe fatafata ọ̀tọ̀ ní fatafata ọ̀tọ̀ ní kéèyàn ya ṣá ọ̀tọ̀ ní kéèyàn ya akin aṣàníọ́ Kutubi wallahi aṣàníọ́ wallahi aṣàníọ́ àwọn èèyàn rẹ̀ máa bẹ̀ wá ẹ fún wọn lẹ̀ ẹ ṣe gbá kan ẹ máa wọ́n ran ẹ wo ṣé kíní kan ó mọ iye tí wọ́n bá ti kó sínú akálá tẹ́ ẹ bá ti wà lọ́dọ̀ ọlọ́pàá ń sìn ni. fúnra ẹ náà ló sọ fún mi ó ní ọmọ tó wà lábújá ọmọ burúkú yẹn o ó ní ó dáwà rẹ̀ yẹn kì í ṣe dáwà gidi ìwọ náà ló sọ náà wọ́n á sọ pé mo rìkọ́dù ló tọ́ náà ó wà lọ́wọ́ mi bilkamil ìwọ náà rìkọ́dù ìwọ náà play tọwọ́ rẹ̀ tó wáá gbé sọkúsọ wà ń bẹ ìkìlọ̀ ni mo kí fún ọ pẹ̀lẹ́ lákọ lábo tó bá wá stop tó o bá kọ̀ pé ó mọ tó o bá dẹ̀yìn bí kò mọ tanu sínú ilé yẹn inú ilé àfáàfáà yín ni o wallahi sọmọlá wàá fojú ba òfin kọ́ tó wàá fojú ba òfin gbogbo bí tọ́ bá ti rí ọ láyé wọn máa da ọ̀dọ̀bálẹ̀ náà ni ní pé gbogbo àwọn ọmọ Markaz tó wà ní gbogbo jíà Ìkòròdú yẹn any place tọ́ bá ti rí ọ kàn da ọ̀dọ̀bálẹ̀ kàn ra pankẹ́rẹ́ lọ́rọ̀ rẹ fìtì o kò ṣe tó ní nǹkan kan o kí wọ́n wá nà ọ́ gidi kára rẹ balẹ̀ dáadáa ìjọ tó bá pàdé mi kò sá ni o ìjọ tó bá pàdé mi kò sá ẹni kí àwọn ọmọ kọ́kọ́ lọ fọ́ ẹ létí kọ́kọ́ kó fọtí kọ̀ọ̀kan fún ọ níbi tó jókòó sí tó bá ti rí pé Muhammed kò sá tó bá ti bá ní ìka ẹwà bí kò sá ni o bóyá ẹnu ni bóyá ẹnu kọ́ ìpàdé dijọ́ nànà ẹ lẹ́kọ̀ọ́ wọ́n ní kí bàbá kan lọ kó jẹ ó máa bàjẹ́ o orí rẹ̀ máa da lọ́rùn rẹ o kí bàbá kan lọ kó jẹ bí ìgbà tí mi ò gbọ́ rí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ tètè pé sákèésí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ tètè pé sákèésí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń support irú àwọn yẹn tó yẹ pé àwọn yẹn gangan lẹ̀ ń pè léèyàn láwọn tí ó mọ tanu bá àwọn àgbàlagbà tí ó mọ gbogbo àgbẹ̀ wọn kéèyàn máa sọ pé inú bàbá ńlá kù bàbá òun ó ní bàbá òun wú ó ní bàbá òun wú nukú ṣé ẹni pé bàjẹ́ nìyẹn kẹ́nìkan wá wo sùsù kó ní kó wá lọ múra ìwọ náà kún bàjẹ́ lọ́wọ́ nìyẹn ọ̀ sì gbaládà rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ jàre.